ó dá mi sí tílétílé mi gbogbo àtúnfàrà tí ó bá ṣe wò ó gbé mi ró máa dojú ìgbàgbọ́ tì mí jẹ́ ẹjọ́ kan ẹgbẹ́ orí yìí sókè ara mi o hallelujah o kọrin ògo ọba ńlá sí adániwáyé hallelujah o ẹ̀yin òkè bùsáyọ̀ hallelujah o sálọ́run sí bàbá o olórí ayé hallelujah o ta ló dàbí ọlọ́run mi o ta ló dàbí ọlọ́run mi ta ló dàbí ọlọ́run gbogbo àgbáyé tó ṣèlérí tó múlẹ̀ rí iṣẹ́ ta ló dàbí o ta ló dàbí ọlọ́run mi o kò sí o ta ló dàbí ọlọ́run mi o ta ló dàbí ọlọ́run gbogbo àgbáyé tó ṣèlérí tó múlẹ̀ rí iṣẹ́ olúwo ṣe a sọ̀rọ̀ máyẹ̀ a lè ṣe lè wí a lè rí lè ṣe ọba tó gbin ìgbèlẹ̀ ṣe ọba tó dá ayé àti ọ̀run àti gbogbo tó ń bẹ nínú ẹ̀ mọ̀ ọpẹ́ mi wá ní kùtùkùtù yìí ọlọ́run tẹ́wọ́ gbọpẹ́ títí ayé ni wọ́n máa gbé ọ̀gá fún gbogbo rẹ̀ nínú ayé mi bí o lè kà á tán kò ṣeé sọ tán bí o lè ròyìn rẹ̀ tán ṣùgbọ́n títí lọ́pẹ́ mi lọ́dọ̀ ẹ̀ ọlọ́run yóò gbọ́pẹ́ mi àti ẹ bí a ṣe wà ní ọ̀sẹ̀ kérésìmesì yóò ṣoore àrà ọ̀tọ̀ nínú ayé mi àti ẹ yóò fún wa ní ẹ̀bùn ńlá fún kérésìmesì yóò ṣọdún láàbò fún wa bẹ́ẹ̀ ni ẹ̀bùn tábúà ẹ̀bùn ńlá ẹ̀bùn gbàngbà ọlọ́run máa fún èmi àti ẹ lákòókò yìí tá ò ní gbàgbé láéláé ọ̀sẹ̀ yìí máa jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún wa ire máa wọlé wa ayọ̀ máa wọlé wa ìbùkún máa tẹ̀ wá lọ́wọ́ owó ńlá máa wọ àkáǹtì wa a máa ṣàṣeyọrí ọ̀nà wa máa là sí rere a máa da lábùkún fún àwọn áńgẹ́lì ojú rere áńgẹ́lì àánú áńgẹ́lì ọ̀lọ́wọ́ yóò bá wa nínú àjò bó ti wù kí kópa lọ́tún ló sì rí kò ní pa mí kò dẹ̀ nípa ẹ kò nípa àwọn ọkọ wa kò nípa àwọn ọmọ wa kò nípa àwọn ẹbí wa àjálù ìbànújẹ́ òpin ọdún kò ní jálù wa ẹ gbà mí yé pàrípà kò ní tẹnu èmi àti ẹ jáde wọn ní bọ́bà tọ̀fọ̀ sẹ́ni ọ̀nà wa a ò ní ṣọdún a ò ní ká gbogbo ṣọdún a ò ní ṣọdún lọ hospital a ò ní daṣọ fòbóra ẹ pẹ̀lẹ́ ẹ jẹ díẹ̀ wọn ní sọ bẹ́ẹ̀ sẹ́mi àti ẹ a ò ní lójú ẹkún bẹ́ẹ̀ là ní lẹ́rẹ̀kẹ́ òṣè ó máa dára fún mi àti ẹ lórí ilẹ̀ alààyè lórúkọ Jésù bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà àmín.